A kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn mi, mo kí wa nínú ilé aláyọ̀ níbikíbi tí ẹ bá ti ń wò mí káàkiri àgbáyé. Ojú tẹ́ ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Nǹkan tí mo mú wá fún wa lénìí, fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Òun náà ni àsèjẹ tí a máa ń ṣe fún ẹni tí ẹ̀yìn bá ń dùn. Ẹni tí ẹ̀yìn bá ń dùn tí gbogbo ìgbà ẹ̀yìn ni o, yóò máa pariwo ẹ̀yìn ni o, lónìí, lọ́la ẹ̀yìn ni o. Tá a wá lo àgbo jẹ̀dí àbí a lo àgúnmu jẹ̀dí, tí irúfẹ́ ẹ̀yìn báyìí ò wá lọ tó sì tún dùn ẹni yẹn, kí là á lò? Òun náà ni ká ṣe àsèjẹ ẹ̀yìn fún un. Báwo la ṣe wá ṣe é? Ẹ máa bá mi ká lọ. Wọ́n ń pe ewé kan ní ewé àtòrìn. Ewé àtòrìn. Ewé àtòrìn náà ni mo mú lọ́wọ́ yìí. Ẹ ti rí báyìí. Ewé àtòrìn nìyẹn. Ewé tán ń pè ní ewé àtòrìn. Òun nìyí. Ẹ ti rí báyìí. Ẹ rí báyìí. Ewé àtòrìn ní. Ojú ẹ̀ ní, ẹ̀yìn rẹ̀ ní. A wá wá egbò rẹ̀. A ó wá egbò ewé yìí. Bá ti wá wá egbò ewé yìí, a gbẹ́lẹ̀, a wá egbò ẹ̀, a wá fọ̀ nù tí ó mọ́ dáadáa torí yẹ̀pẹ̀ tó bá wà lára ẹ̀. Ẹ jẹ́ ká lọ egbò yìí, ká lọ̀ ọ́ lójú ọlọ kó kúnná lẹ́bẹ́lẹ́bẹ́. Ẹ jẹ́ ká wá ìgbín tó bá bọ́nu, apinnu ìgbín, ìlákọ̀. Ìgbín tó bá bọ́nu tó tóbi. Ìgbín ńlá, ẹ má bínú. Ìgbín ńlá, tó pinnu. Kò ń ṣe ìlákọ̀, ẹ má bínú, kò ń ṣe ìlákọ̀. Ìgbín gidi, ìgbín tó tóbi, ìgbín ńlá. Ó lè jẹ́ akọ ìgbín, ó lè jẹ́ abo torí ìgbín ní akọ, ó lábo. Èyíkéyìí inú méjèèjì tá a bá rí, ẹ jẹ́ ká bọ̀ ọ́. Ká wá gé ìgbín yẹn sí iye tó bá wù wá. Tó bá wù wá, a lè má gé e. Ṣó ti yé yín? Tó bá wù wá, a lè gé e. Egbòogi tá a lọ̀ yìí, egbò ewé yìí, á lọ̀ ọ́ mọ́ ìyèré. Á lọ egbò yẹn mọ́ ìyèré. Á kó sínú apẹ ìkòkò tá a fi ń ṣe àsèjẹ. Á wá sè é, á fepo sí i, á fiyọ̀ sí i. Bàbá, màmá, kò jù báyẹn náà lọ. Àsèjẹ ẹ̀yìn dídùn ni ẹni tẹ́yìn bá ń dùn. Àsèjẹ ẹni tẹ́yìn bá ń dùn ni. Ẹlẹ́ẹ̀kejì tó fara pẹ́ ẹ, ìyẹn ti parí síbẹ̀ yẹn, gbẹ́rẹ́ ni. Á wá ṣẹ́gi sóòró tó ní kòkòrò yẹn gangan nínú. A ó fi sínú apẹ ìjóògùn. A wá wá òkúta akọ. A wá gbélé ṣẹ́gi sóòró yẹn mọ́nú apẹ yẹn, á gbélé lórí. A fòkúta yẹn lé lórí. A wá jó pẹ̀lú atari àjà. Atari kékeré náà ń pè ní atari àjà. Tá bá ti wá jó, á lọ̀ ọ́, yóò kúnná dáadáa. A wá fi sín gbẹ́rẹ́ sí ẹ̀yìn. Á ní kéèyàn kan bá wa sín gbẹ́rẹ́ yẹn sí ògóró ẹ̀yìn. Lá sín gbẹ́rẹ́ yẹn sí. Ìyẹn fún ẹni tí ẹ̀yìn bá ń dùn. Òun náà ò jù báyẹn lọ. Ọlọ́run á jẹ́ kí a rí ṣe. Ọlọ́run á jẹ́ ká rí ṣe. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká ṣe é. A dúpẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ wa tẹ́ ń wò wá. Ojú tẹ́ fi ń wò wá náà, ojú náà ò ní fọ́ o. Etí yín ò ní di. Ire lẹ máa fi etí yín gbọ́.
ire lẹ máa fi ojú yín báyìí lẹ máa fi rí. Àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí kẹ́ ẹ fúnlé lábọ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí channel yìí, bá wa like, ẹ bá wa share fídíò yìí. Yóò bá wa lára mu o, ewé á jẹ́ fún wa o, egbò á máa jẹ́ fún wa, ewé á máa jẹ́ fún wa bó ti ṣe ń jẹ́ fún Ajíbíkin tó kọ́ jáwé, kégbò máa jẹ́ fún wa bó ti ṣe jẹ́ fún Ọ̀sán Ibíkin tó kọ́wé egbò láyé. Ajíbáyé nílé ọlọ́kọ̀ ọdẹ, òun ló mú ọ lọ ló fi lewé àtegbò, àtewé àtegbò kó máa jẹ́ fún wa lónìí, á jẹ́ fún wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Orúkọ ọmọ yín tó ń sọ̀rọ̀, àbúrò yín, òun náà ni Dr. Hafiz Abolade. Ire o.